gbọ̀rọ̀ bẹ̀rẹ̀ gan lórí chief Ìmáàmù bàbá tí dépò là nígbà náà mi tí ìgòrí ìtẹ́ èmi ní délé ńgbà náà torí pé ńgbà wọ́n fi yàn bàbá tó yàn ó wà ní age of 95 ńgbà náà kò pọ́sù kan ni wọ́n kú lójú wọn yàn kò jẹ́ kí wọ́n lè wádìí ẹ̀ dáadáa ẹ̀yìn ìgbà náà ó ti pẹ́ sí i ní kábíyèsí náà wàá dórí oyè ṣùgbọ́n ńgbà táwọn Ayílára tí wọ́n jẹ́ ìdílé dìde wá dọ̀ bàbá pé ó ti o kìí sọ ọmọ àwọn the same thing tí a sọ fún bàbá lọ́ọ́lé wọn torí wọ́n pe mọ́gàjí wọn láwọn ọ̀mọ́ baálé náà lóhun ọ̀mọ́ ṣàlàyé lọ́rẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́nu lé yín tí wọ́n bá ti ṣàlàyé bóyá wọn ọ̀mọ́ ìdí rẹ̀ tí wọ́n bá ṣàlàyé tí wọ́n rí wípé òótọ́ lọ jára wọn kò sí problem ẹ̀yin náà ni bàbá tún sọ fún un ọba tún ó gbé bàbá lọ court ó gbé àwa olóyè gbogbo náà lọ court ní February nígbà tí wá òun sì ní every Friday ó láti wá ṣe àdúrà fún wa kó tó lọ mọ́sálásí nígbà ó sì gbé wa lọ kóòtù àṣà lè jókòó àwa táwọn máa fún un lówó àtún wá jókòó wájú wa táwa máa fún un lówó láwa tó gbé lọ kóòtù ní bàbá ní ọ̀dà sí ní tó ti lọ kóòtù o mọ́ wà mọ́ a pàdé ń kóòtù ni bàbá wa rò pé ó yẹ ká ní ìmáàmù tí ó mọ tí wọ́n bá pè wá ní ààfin tí ó máa lọ kìí ṣe pàkó láàmọ̀ràn lọ gẹ́gẹ́ bí ètò ààfin ni wọ́n fi wá yan ìmáàmù ààfin la yàn àyàn chief imam àwa nígbà wọ́n wà ń ṣàdúrà fún ẹni sísè ṣàdúrà fún wa ti pè alẹ́jọ́ kò lè wá mọ́ dandan ní ká ṣàyàn tààfin tí ó máa ṣàdúrà fún wa every Friday so kò sí wàhálà kankan bẹ́ẹ̀ sẹ́mi pa wà ń kọ́tù àlẹ́ wípé yan chief imam àwa gan mòfin àlékọlù kọ́ọ̀tù. ọ̀rọ̀ jíjẹ imam ní ààfin kò mú awuyewuye kan wá nílé bí kìí ṣe pé ó mú ìdùnnú àtayọ̀ wá nílé inú ilé Ayílára ó wà peaceful ó dẹ̀ wà silent nítorí ẹ̀tọ́ wọn tí wọ́n ń béèrè fún látijọ́ yìí tí wọ́n ń sunkún sí tí wọ́n torí ẹ̀ gbé ọ̀rọ̀ bá bàbá wa Aláyélúwà Ṣọ̀ún tilẹ̀ t'Ògbómọ̀ṣọ́ tòní bàbá wa Gándì Àfọlábí Ọláoyè wàláhì bàbá náà wọ́n fún wa ní justice and fairness gẹ́gẹ́ bí wọ́n ti ṣàdéhùn fún lù. sẹ́rí ọ̀rọ̀ ìdílé eléyìí bó ṣe kórí náà ni ó ṣe rí yẹn àkọ́kọ́ náà kó tó di pé ìdílé ó fàyàn kalẹ̀ pé kọ́ wa ṣe nǹkan wọ́n ti bó tilẹ̀ pé kì í ṣèmi nìkan lọ́mọ ilé àwọn tọ́jọ́ mọ ilé àpọ̀ tí wọ́n ti wà entitled láti wà ní position ṣùgbọ́n wọ́n gbé yẹ̀wò pé ta ni ẹni tí ó wà fair pẹ̀lú wa in fact irú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa kábíyèsí wa Afọlábí Ọláoyè òrùmọ iye ẹlẹ́kẹta it's a very good example fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ in fact àti fún gbogbo Ọ̀yọ́ state nítorí irú wọn ó sọ wọn nínú olórí tí ó dúró dáa tí ó sì promote ìdílé ibi tó ti jáde àti ìlú so àdúpẹ́ fọlọ́ wọ́n gbé yẹ̀wò tààlà tó lè fà jáde tóun náà ó ṣe tó lè practice irú tí a rí kọ́ lára bàbá yìí tí ó sì bá bàbá yìí ṣiṣẹ́ tí ò ní máa pè nǹkan ní bákan fún wọn tó túmọ̀ pé déédéé ibi tí wọ́n bá ní kó rìn sí yóò rìn síbẹ̀ déédéé ibi tí wọ́n bá ní kó ṣe yóò ṣe lórí ìgbà tí ó bá ti tako ẹ̀sìn Islam ambassador ni mo jẹ́ fún ìdílé fún ààfin gan nítorí ààfin gẹ́gẹ́ bí mo ṣe wà yìí kábíyèsí ti jókòó yẹn pé gbogbo ibi tí wọ́n bá ti gbé ní àwọn functions kọ̀ọ̀kan ẹ máa represent wọn ní ibi bẹ̀ so ó túmọ̀ sí pé màá máa represent ẹ máa sojú wọn fún Islam ẹ tó máa sojú wọn fún tìtìlú ẹ ní fi Islam tí mo gbé dání tí mo fi represent ìlú kí wọ́n á fi bà kìrìsìtẹ́nì ìlú jẹ́ àbí kí n fi bà oníṣẹ̀ǹṣe ìlú jẹ́ so ó ní ìdílé fi fà mí kalẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ìdílé náà lápapọ̀ pẹ̀lú ògo tọ́lọ̀ mo tún bẹ lọ́n pé Ọlọ́run ló jẹ́ kí n dójú ti lé mi ò ní dójú ti ìlú Ògbómọ̀ṣọ́ mi ò sì ní dójú ti Ọ̀yọ́ state lápapọ̀. ẹni tí ò yẹ kí ìmáàmù rí kódà kó máa rẹ́ṣẹ̀ rẹ̀ kọ́ di wípé lágbájá yìí ó dẹ̀ ṣèmí gan tí ò yẹ kí wọ́n bá jà rárá kí wọ́n kọ́ tiẹ̀ rẹ́ṣẹ̀ kọ́ mójú kúrò fún òun lọ́ba yẹn wà. ẹni ká ṣíkàwò òun ni wípé ṣé ọba yẹn lóòótọ́ kì í ṣe mùsùlùmí ìyẹn ò tó torí wípé kí ìmáàmù wa bá wọn jà kó bá ọba jà àbí kódà kó máa rí ẹ̀ṣẹ̀ ọba yẹn kó máa jà kó ṣáà máa ọyìn ní sùúrù
so ẹ̀yin onísùúrù Ọlọ́run máa ń wà o inna Allaha ma'a sabirina o inna Allaha ma'a sabirina ọṣà kan nìyẹn bákan ẹ̀yin onísùúrù Ọlọ́run bá máa ń wà kò yẹ kí wọ́n bá ọba jà kò yẹ kí wọ́n rí pé àwọn ọjọ́ ń fa ó yẹ kí wọ́n ní sùúrù pẹ̀lú ọba ni tọ́wọ́n ènìyàn ń gbọ́dọ̀ báyìí kọ́ ní sùúrù ẹ má pè mí torí Ọlọ́run. Now kò yẹ kí wọ́n bá ọba jà ọ̀nà tó yẹ kó fi bọ́ba jà ni wípé ẹ mọ̀dí ọ̀nà ìdí ẹ̀ ni wípé nínú fámílì gangan as in nínú ẹbí ọba ẹbí ìmáàmù rather ẹbí ìmáàmù ní àwọn challenges kọ̀ọ̀kan láti inú ẹbí wa ẹ̀yin ńlá ká ẹ má tẹ̀lé mi lọ o ẹ má fojú kan máa wo nǹkan o ìmáàmù ní àwọn challenges kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ àdébẹ̀. Naam, ẹ má bínú. Gbogbo bá ṣe wù kí ó ṣe ṣẹlẹ̀, kò yẹ kí imam ṣe ń gbọ́ mi ṣá, ṣé kí ní ìṣí ń lọ. Oh God, máìkì ti lọ kú ìmọ̀ kó ló ṣe máìkì yẹn. Ẹ jẹ́ kí n máìkì kúrò, ó ń disturb mi. Naam, kò yẹ kí imam ebi ọmọ ìkọ́ tí a bá wà yín kọ́ o bẹ́ẹ̀ ni wo kọ́mẹ́ǹtì mọ́ o. Now torí wípé ìmáàmù ti ní àwọn challenges kọ̀ọ̀kan nínú family irú ọba yẹn kò yẹ kí máàmù bàjà kò yẹ kó rẹ̀ ṣe mi ò sọ wípé nǹkan tí máàmù ń ṣe dá o kí ló tọ́wọ́n hello salaam alaikum wàá sọ padà pè yín mo wà lórí program má padà pè yín. So kò yẹ kí ìmáàmù rí kí máa mú bá ọba yẹn jà torí wípé wọ́n ní àwọn challenges kọ̀ọ̀kan nínú family ó ti yẹ yín sìn wọ́n ní àwọn challenges kọ̀ọ̀kan nínú family ẹ lísìn o ẹ gbọ́ mi o ọ̀rọ̀ wípé ọba sọ pé ìmáàmù sọ pé ọba sọ ẹ gbé yẹn jù sílẹ̀ ẹ lo fact ẹ yẹ ká ti máa ronú jinlẹ̀ ìmáàmù ló ń gbé nílùú yẹn ìmáàmù ló ń gbé nílùú yẹn pẹ̀lú ọba yẹn ẹ mọ̀ ní pé ìmáàmù ti wà láàrin ó máa yé yín sìn tẹ́ fi gbọ́ ọ̀rọ̀ yẹn yé dàbí ṣe ń bá lọ gbogbo àánú à lè sùn ká kọ́lé síbì kan náà. Náà gbogbo ẹni tí ó yẹ kí ìmáàmù bá jà rárá kó yá fi ẹ̀ gbogbo tó àwọn kò lè ṣe kí wọ́n yá fi ẹ̀ òun náà ni ọba yẹn torí pé ìmáàmù ní challenges àwọn challenges kan láti inú family wa ọmọ wa ni kì í ṣe ọmọ wa ó wà nílẹ̀ ọmọ wa ni kì í ṣe ọmọ wa ó wà nílẹ̀ ìmáàmù jáde kódà wàláhì tàláhì ọmọ ayélujára ni mí ọmọ bíbí inú ilé ayélujára ni mí ẹ̀yin lè fẹnu sọ sáwọn ẹbí gbà so táwọn ẹbí bá ń fìtínà yín tó máa ń fìtínà yín bẹ́ẹ̀ yẹn kò ń ṣe pé kí ẹ̀yin wá kẹtọ́ máa dé ọba tó bá kẹtọ́ máa dé ọba kó bá kiri kan ó ti yẹ yín sí yìí ó yẹ kẹ́ ní sùúrù pẹ̀lú ọba ni tẹ́ bá tiẹ̀ ń bá wọn tó yẹ pé àwọn ẹbí ń bá yín fà lọ́wọ́ ẹ gbọ́ mi o. Naam ṣe wá rí gbogbo àwa mùsùlùmí tá à ń sọ wípé tá ló ń gba lọ́yà fún máàmù tá à ń sọ pé máàmù àtẹ̀lé yín kìíní kan igbá kan àwò kan ṣe rí help o confam ni o help o ṣe wá rí ìmáàmù fúnra wọn ìmáàmù ń ṣe àwọn mistake kankan kí ni mistake tí máàmù ṣe number one nínú àwọn mistake yẹn ẹ gbọ́ nínú àwọn mistake yẹn nínú àwọn àlébù kọ̀ọ̀kan tí mo rí nínú ọ̀rọ̀ imam ebi lè mi rí bẹ́ẹ̀ mi sọ pé dọ́kọ́ ni kí ó gbé yín rí bẹ́ẹ̀ o but nínú àwọn àlébù kọ̀ọ̀kan tèmi ń rí nínú ọ̀rọ̀ imam
ní pé kíní ibẹ̀ ni wípé ìmáàmù sọ̀rọ̀ kan ẹ̀yin làákàyè ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin tọ́lọ́run bá jogún làákàyè fún ẹ lísìn o ìmáàmù sọ̀rọ̀ kan kí ni ọ̀rọ̀ tí ìmáàmù sọ ìmáàmù sọ̀rọ̀ yẹn wípé àwọn tó fẹ́ contest fún ọba nígbà tí ọba tàná wájà tó fẹ́ contest nígbà náà fún ọba iye báyìí ní bí i 21 ni wọ́n bí i 21 ni wọ́n ok ẹ̀yin làákàyè máa gbọ́ o bóyá 21 jù kí yẹn sílẹ̀ bóyá 21 ni wọ́n ok ó wá ń sọ̀rọ̀ yẹn wípé ọba yẹn ọba tó jẹ lẹ́nìí àwa àti ọba yẹn ní àlàákọ̀ tó dán mọ́rán tẹ́lẹ̀ rí àwọn jọ ní àlàákọ̀ tó dán mọ́rán tẹ́lẹ̀ rí àwọn fúnra wọn lọ́fẹ̀ẹ́ ara wọn sọ lórí mímbàrí pé àwọn jọ ní àlàákọ̀ tó dán mọ́rán tẹ́lẹ̀ àwọn jọ sọ̀rọ̀ yẹn àwọn ọjọ́ máa ń ṣe ó ti yé sí kó tó di pé ọ̀rọ̀ ọba dé ọ̀rọ̀ lọ́ba dé now ọba yẹn sì ní náà kírísítẹ́nì nígbà náà ìmáàmù náà mọ̀ yẹn pé kírísítẹ́nì lẹ́ni yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọdẹ mọ̀ bọ́ jẹ́ kírísítẹ́nì yẹn wọ́n ti jọ ní àlàkọ̀ kò sábúrú ń bẹ̀ ok nígbà tí àwọn bíi 21 fẹ́ contest fún ọba ọ̀rẹ́ yín tó jẹ́ ọba tèmi náà wà ń bẹ̀ àwọn mùsùlùmí tó ń kírun lẹ́yìn náà lára wọn náà wà ń bẹ̀ ìmáàmù ní láti dúró sáàrin ni èyí tí wọ́n fi ń sọ wípé ṣé kí wá mi ò wá lóòótọ́ ni mi ò support wọn mo sì sọ fún wọn pé mi ò support wọn torí pé àwọn ọmọ ìyá mi mùsùlùmí wà ń bẹ̀ mi ò lè fọ ọmọ ìyá mùsùlùmí sílẹ̀ kí wọ́n máa support ọ̀rọ̀ yẹn ò dáa ẹ má bínú fún olórí ọ̀rọ̀ yẹn ò dáa ọ̀rọ̀ yẹn ò dáa ọ̀rọ̀ yẹn ò dáa lára ìdí tọ́rọ̀ yẹn ò fi dáa rè ìmáàmù ti lo pé ẹ̀sìn wọ́n ti ṣe léyàmẹ̀yà nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìmáàmù sì nìyí kírísítẹ́nì àwọn kírísítẹ́nì lè kẹjọba bá máàmù jọkùn tí máàmù sì máa da iye tó tọ́ tí ẹbí kírísítẹ́nì alẹ́ta rẹ̀ gba ẹ̀sìn ṣé ẹ̀ mọ̀ ni ṣùgbọ́n tó pẹ́ nísìnyí ẹ ti wá ìyá sọ́tọ̀ tọ̀ wípé láwájá àwọn ilé kírísítẹ́nì ni lóòótọ́ ìmọ̀ àtijọ́ ń ṣe ṣùgbọ́n kírísítẹ́nì ni lóòótọ́ lè àtijọ́ ń ṣe àwọn ilé iná wà mùsùlùmí ni wọ́n ń kírun lẹ́yìn mi iye òun tó débi kẹwàá sọ wípé lágbájá kan tẹ̀lé kíní kan ni gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn ohun táwọn àròpọ̀ yẹ kí máa mú ṣe ni wípé àwọn tí a fẹ́ kí wọ́n débẹ̀ ọ̀rọ̀ tó yẹ kí máa mú tẹ́mi òròpọ̀ yẹ kí máa mú sọ nìyẹn o pé àwọn tó yẹ ká ọmọ tó ta rò pé ta fẹ́ tí a fẹ́ kí wọ́n débẹ̀ so a ti mọ̀ wọ́n so a mọ àwọn tó wù wá ta fẹ́ jẹ́ kó dé ibẹ̀ yẹn ṣùgbọ́n síbẹ̀ náà gbogbo wọn tó wà ń bẹ tó fẹ́ tó ń contest fún kínní yìí wọ́n pọ̀ gbogbo tọ́lọ́run bá mú dé bẹ́ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá mú dé orí ààyè yẹn kọ́lọ́run jẹ́ kígbà ẹ̀ tù wá lára kó bá ti wá mu. ó ti yé sí because tí ẹ bá sọ wípé lẹ́wọ́dà kan ló máa dé bẹ́ẹ̀ tẹ wá ń ṣáìdì ẹ̀ gẹ́gẹ́ bí olórí tẹ̀sí mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe tí ẹ̀ ní padà rò pọ̀ mọ́ ọba tó bá wọlé síbẹ̀ yẹn tí ẹ̀ ní padà kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe wọ́n ti lẹ̀ mọ́ṣáláṣí yẹn mọ́ palace already kò ṣeé ṣe mọ́ wọ́n ti lẹ̀ mọ́ ó ti yé sí bọ́yẹ̀ tí wọ́n á lẹ̀ mọ́ yẹn ṣé Ògbómọ̀ṣọ́ nìkan ti lẹ̀ palace mọ́ ti lẹ̀ mosque mọ́ oyin central mosque mọ́ kìíní ni kò ń ṣe Ògbómọ̀ṣọ́ nìkan most ilẹ̀ Yorùbá tó ti ń jẹ ọba ló ti máa ń gbé ọ̀rọ̀ mọ́ láṣí wá sí palace tó ti máa ń lẹ̀ mọ́ palace ọba yes ohun tó ń jẹ́ òótọ́ ọbẹ̀ nìyẹn tí ń jẹ́ òótọ́ ọbẹ̀ nìyẹn o ó ti yé now nígbà tó ti mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe náà lè dá ṣe kò sí bẹ́ẹ̀ fẹ́ dá ṣe kan ṣe máàmù nínú ìlú yẹn náà nínú ìlú ọba yẹn náà tí ẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba tó bá wọlé síbẹ̀ yẹn ẹni tẹ́ bá wá ń gbèrò kókó wọlé síbẹ̀ kó bọ́ta mẹ́ẹ̀ ẹni tẹ́ bá wá ń gbèrò kó tilẹ̀kùn yẹn ẹni tẹ́ bá wá ń gbèrò kó wọlé síbẹ̀ yẹn tí ẹni yẹn ò bá lọ wọlé mọ́ ń kọ́ ẹni tẹ́ wá ń gbógun tì kò lè nífẹ̀ẹ́ yín o á di àdìsọ́kàn fún yín á ní ìkùnsínú fún yín pé ìwọ ń takò mí á ṣèjú èmi àti ẹ̀. mo rí pé ń gbọ́ mi báyẹn kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe owó tó máa ṣe lè á máa wò pé ìwọ àbí má wò rí àṣìwọ náà ń ṣe mí ń fẹ́ kí n débẹ̀ má wò rí kò sí ìkùnsínú máa wà ẹnìyàn á gbé mi sọ́kàn wípé òkè ìwọ àbí ìwọ ń takò mí Ọlọ́run á sì mú mi débẹ̀
Ọlọ́run á ṣe kíni Ọlọ́run á ṣe mú mi débẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ìmáàmù sọ ni wípé gbogbo tá fẹ́ wọlé síbẹ̀ yẹn o kọ́lọ́run jẹ́ kí àsìkò ẹ̀ gbogbo tẹ́lẹ̀ wá gbé débẹ̀ kọ́lọ́run jẹ́ kí àsìkò ẹ̀ kó tù wá lára kó bá wa lára mu kó ṣe wá láǹfààní kó wúná sí ìdí ìgbà náà lò dáadáa ọba yẹn òun ní lọ́kàn wípé ó ń takò mí àbí ó ṣe kíní kẹ̀dẹ̀ kọ́ ló ń support ṣùgbọ́n ẹ wà lámọ́lẹ̀ wípé ẹ bá sọ wípé ibi tí mo wà ní pé mùsùlùmí ó gbọ́n òkè ẹ wá wò dájú Ọlọ́run ṣé Ọlọ́run mọ̀ pé àwọn mùsùlùmí tó ń kínú wà ń bẹ̀ ṣé Ọlọ́run mọ̀ pé àwọn mùsùlùmí tó ń kínú wà nílùú yẹn àbí wọn mọ̀ yí pé orí sínú lẹ́yìn ní máa ń fọ̀nà wọn dúró sí Ọlọ́run bá mọ̀ ṣùgbọ́n kádà Ọlọ́run bá ní wípé Christian ló máa dé orí ipò yẹn ó sì débẹ̀ tó ní ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe predict pé bọ́lá ní fẹ́ iṣẹ́ rẹ̀ rárá Ọlọ́run ti yí Ọlọ́run náà ti fẹ́ gbé nǹkan ẹ̀ lára bí tí ìmáàmù ti ń ṣe mistake bọ̀ nìyẹn èmi ò sọ wípé mi ò sọ pé mo gbọ́n jù wọn lọ ṣùgbọ́n mo rò pé ó yẹ kẹ́ gbọ́ mi yé ẹni fẹ́ kó wọlé yẹn a ṣe bẹ̀rẹ̀ program ẹ ti fẹ́ kó wọlé ẹ sì ní sùdùnà dákun ó ti yé báyẹn sìn náà ṣe wá rí báyìí ṣe ń sọ ọ̀rọ̀ wípé imam àti ọba àti àwọn fámílì Allahu Akbar Allahu Akbar afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan sọ̀rọ̀ ẹgbọ́n kan táfà yẹn sọ afọ́ olórin náà ó sọ̀rọ̀ kí ló sọ ó ní àwọn ogun nǹkan ń bẹ ẹgbọ́ ó ní àwọn ogun nǹkan ń bẹ àbúrò àṣẹ wọlé jù àkí ọdọ́kọ́ ní kí o sọpọ́tì mú tèmi ń sọ ọdọ́kọ́ ní kí o sọpọ́tì tó mi ń sọ bó ti wọ́n jẹ́ kẹ́ rú àròjinlẹ̀ ṣé ibi tí mo ń sọ̀rọ̀ ń ṣe mùsùlùmí ni a ní ẹ má yẹ ká máa fi gbígbóná ra ká fi máa tẹ̀lé ọ̀rọ̀ no ẹ jẹ́ àjọ farabalẹ̀ tó bá ṣe ń lo ẹ̀sìn náà ní ká máa lo ìjọmọ èèyàn pẹ̀lú ẹ̀ àwọn eléyìí tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọba kankan yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn lọ́ba ń jókòó tì ó máa ṣe o ok ọ̀rọ̀ ẹ̀sìn táyì fi ń wo yẹn ṣé àwọn gbọ́ ẹ̀sìn yẹn yé so now ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn kí ni ọ̀rọ̀ náà òun ni wípé ẹni tó ń Imran Tunde Bright kò yé yín now kí ni ọ̀rọ̀ tí mo sọ wípé ìmáàmù sọ tí ẹni ń béèrè lọ́wọ́ mi ẹni yẹn ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní proof wípé do you have proof where Imam said he supported a Muslim to become the Ọba of Ògbómọ̀ṣọ́ ó dàbí pé ẹni yóò létí kò gbọ́n kan tá à ń sọ kò létí ohun tá à ń sọ kò yé ẹ fadabalẹ̀ kẹ́ máa lísítì kẹ́ máa mú kan tá à ń sọ dáadáa ṣe mo ní àwọn mùsùlùmí kábíyèsí kì í ṣe bí akẹ́mi ò ṣe kinní kan bẹ́ẹ̀ bí màmú ṣe sọ mí kí lẹ́ka àmì síkòtì èèyàn ṣùgbọ́n ni wípé àwọn mùsùlùmí lágbájá ń kínu lẹ́yìn mi tàbẹ̀dún ń kínu lẹ́yìn mi àwọn kinní kan ń kínu lẹ́yìn mi mùsùlùmí ni wọ́n mi ò lè fọmọ ìyá mi lẹ̀ kí wọ́n máa against àwọn ọmọ ìyá mi kí wọ́n máa support kinní kan bí màmú ṣe sọ̀rọ̀ mi kí lẹ́ka àmì síkòtì èèyàn ṣe listing ohun tí mò ń sọ pé ó yẹ kí màmú sọ ni wípé èmi ò kọ́ ọ ṣùgbọ́n èmi kọ́ ọ̀sọ̀ opinion tèmi ni wípé a ti mọ ẹni tí a fẹ́ kó débẹ̀ ṣùgbọ́n gbogbo a ti mọ ẹni tí a fẹ́ kó débẹ̀ yẹn gan ọba tó jẹlé ní ìyẹn máa wí pé ó dákẹ́ mi náà wà lára àwọn tó fẹ́ jẹ́ kí n débẹ̀ èyí náà máa wí pé òbí náà fẹ́ jẹ́ kí n ìyẹn ti pé kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀ yẹn tó wà náà tó ń kọ́ tẹ́sí fọba yẹn a máa rò wípé èmi àti nájọṣepọ̀ lóòótọ́ ó dákẹ́ mi sọ pé ó fẹ́ jẹ́ kí n débẹ̀ nínú ọkàn yes mùsùlùmí náà máa wò wípé ó dáa pé mi ló fẹ́ jẹ́ àwa lóhùn ká débẹ̀ yes ìmáàmù dúró sáà ní nìyẹn wọ́n wá parí ẹ̀ wípé ṣùgbọ́n gbogbo tẹ́lẹ̀ bá ní kó débẹ̀ kó gba ètò wà lára kó dà wàláì kò ní síkùn sínú ohun tá à ń sọ fún yín ni ẹ máa listen kí ẹ máa gbọ́n kan tá à ń sọ. now wọ́n dábò kọ́mẹ́ntì tí mo fi stáyì gan wó yẹn gan ó dákì nílẹ̀ now ọ̀rọ̀ àfáà tí mo wá bá lọ lẹ́kan kí láfáà sọ àfáà sọ wípé sórí àwọn ogun kan bẹ́ẹ̀ àwọn ogun kan bẹ́ẹ̀ má tẹ̀lé sí o
àwọn ogun kan ń bẹ má tẹ̀rí sí àwọn ogun kan ń bẹ má tẹ̀rí sí tó bá sì tẹ̀rí sí ogun yẹn má gbàdúrà ẹ pé k'Ọlọ́run jẹ́ kó lè win kó lè borí ogun yẹn ọ̀rẹ́ tí máa takò làákàyè yìí náà pé àbí ẹ̀kọ́ lọ́dọ̀ tí yín máa takò bọ̀ kò ń ṣe tó ń takò làákàyè Allah akbar ma wá fi example ọ̀rọ̀ ìmáàmù àti family àti ọ̀rọ̀ ọba ma fi ṣàpèjúwe fún yín ọ̀rọ̀ tí àfàyè ń sọ ni wípé ọ̀rọ̀ ogun kan bẹ má tẹ̀rí sí tó bá sì wà tẹ̀rí sí ogun yẹn má gbàdúrà kó borí ogun yẹn ẹ gbádùn mi now ṣe rí ọ̀rọ̀ imam pẹ̀lú àwọn family ọ̀rọ̀ imam pẹ̀lú àwọn family ìdánwò ni o ìdánwò lásán ni o ọ̀rọ̀ pé family ọ̀rọ̀ ìdánwò lásán ni o ìdánwò lásán ni ọ̀rọ̀ yẹn o now ìmáàmù àti ọba ọ lọ sí kóòtù kọ́ jẹ́ pé ìmáàmù torí mo rí pé àwọn kan announce mi sọ pé mi dé kóòtù o ṣùgbọ́n àwọn kan announce pé ìmáàmù ti ní pé gbọ́dọ̀ yọ máàmù wọ́n jẹ́ pé gbọ́dọ̀ yọ máàmù lóòótọ́ kò dá kí wọ́n yọ máàmù kódà kò lẹ́tọ̀ fọba kó yọ ìmáàmù lóòótọ́ kò lẹ́tọ̀ fọba láti yọ máàmù torí pé ìmáàmù ọ̀rọ̀ ẹ̀sìn olórí ẹ̀sìn nínú ìlú ni ilé Yorùbá ti dágbó ẹ̀pọ̀ ni Ọlọ́run ṣàánú wálẹ̀ Yorùbá ó yẹ kí Islam dá dúró tẹ̀ kọ́ bá dá dúró ti ẹni ló kàn bá pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù ṣùgbọ́n ó ti wá dágbó ẹ̀pọ̀ kò sún tábẹ́ ṣe sí bọ́yí wá dápọ̀ ní láfi sọ̀rọ̀ a lọ lórí ẹ̀ a kọ̀ ṣe dédé lórí ẹ̀ náà ni pé ọ wá sọ yí kọ́ wá padà wà àwọn kan wá announce pé ọ ti ọ wí ni pé kinní kan àwọn kan ló announce ẹ o mi ò gbọ́ pé máàmù sọ bẹ́ẹ̀ o pé wọ́n ti ní ọgbọ́dọ̀ yọ kinní kan wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ yọ gbá kan wọ́n gbọ́dọ̀ yọ àwo kan wọ́n gbọ́dọ̀ yọ ìmáàmù lóye ok ṣe rí pé kọ́sẹ̀ pọ́ ìmáàmù tiẹ̀ wá lọ win ní court àdánwò ńlá ni ẹ gbádùn mi Allah akbar àdánwò ńlá ni o ẹ kí wá láyé kó yé yín òun ni wípé tí imam bá fèrè lọ win ní court mi sọ pé ti win but tó bá yẹ kí wọ́n tẹ̀lé wá lọ win ní court family ń bá wọn kú lábẹ́ ọmọ àtọ́bájọ́ ń fà táwọn sì ti gba ẹ́sì di pé wọ́n jọ ń fà mélòó èèyàn sẹ́yìn kò mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣe lábẹ́ láàrin ìmáàmù àtàwọn family wọn ṣùgbọ́n tó bá yẹn ó tiẹ̀ buhaya ń ta gbangba tó ń kálukú ń gbọ́ ó ti yé sí now tí imam bá lọ win ní court tí gbogbo wa ń dún ní ara mùsùlùmí táwọn dún ní pé adúpẹ́ o adúpẹ́ à ń fi imam yẹn sórí ewu ni à ń fi imam yẹn sórí ewu ni ẹ̀yin ò rí ni wípé imam kàn pariwo ni imam ń pariwo ni ọba ń lo reaction ọba yẹn ń lò reaction ni ọba yẹn ń lò number one tó jẹ́ reaction tọba yẹn ló náà ni wípé ọba yẹn yọ kiri o ọba yẹn àdánwò ní ilé ayé lára pé wọ́n ń ṣe wọ́n jẹ́ pé ọba ọmọ wọn ni kì í ṣe ọmọ wọn ìdánwò lásán nìyẹn ṣe rí wípé nísìn ọba àti ìmáàmù fúnra wọn ọba ládánwò ni bàbá ládánwò ni now ọba wa wò pé kí ni fẹ́ ṣe tọ́ba ní kí n má yọ ọtí ní gbọ́dọ̀ yọ lóòótọ́ ok ọba wa lọ yọ ìmáàmù kún ló jẹ́ ìmáàmù ìmáàmù ọba ẹ máa lísìn o ẹ máa wọ ọba yẹn o ẹ máa wo òsùn tó bá yẹn ń lò pẹ̀lú ìmáàmù Allah akbar kò yẹ èèyàn yìí so ọba wa lọ yan ìmáàmù nígbà tí ọba máa yan ìmáàmù mi ó tún jẹ́ the same ilé ayé lára ló ti mú máàmù yẹn jáde wọn lọ yọ máàmù yẹn nínú ìdílé mi Allah akbar oh God èèyàn ẹ máa ṣe ní kẹ́ máa fi gbóná ara máa ṣe nǹkan ó máa ń ba nǹkan jẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀ kì í lo àròjinlẹ̀ ọba yẹn tí wàá lọ yọ ìmáàmù míì ẹni ká lọ dájú ẹ̀sìn pé ṣé ó yẹ kí ọba kìíní kan ẹ máa tanra yín ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn kan lè lé ọba yẹn o ṣé ọba yẹn jẹ́ mùsùlùmí máa gbọ́ dájú ẹ̀sìn máa gbọ́ dájú ẹ̀sìn yín ṣé òun sọ pé mùsùlùmí lóhun ṣé ọba yẹn pé mùsùlùmí lọ́wọ́ ọba òun ṣe mùsùlùmí ẹ fẹ́ lọ dájú ẹ̀sìn ok ṣé tó ṣe yàn ní ìmáàmù ṣe fẹ́ dájú ẹ̀sìn fún lẹ́yìn tó ní pé ìdílé wọn gan wọ́n bá ìmáàmù àgbà ìlógbòmọ̀ṣọ́ wọ́n bá ń fa ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n jọ ń fa ọ̀rọ̀ lọ́wọ́ láti inú ẹbí ọba tí wọ́n fẹ́ yọ ìmáàmù wọ́n fẹ́ yọ ìmáàmù ó tí wọ́n yọ jẹ́ the same nú ẹbí ayélára yẹn náà la ilaha illallah most nínú kútúbà tí ìmáàmù ń ṣe to be sincere ìmáàmù ò dárúkọ anybody ìmáàmù ò dárúkọ so àyàfẹ́ kọ̀ọ̀kan ni ìmáàmù máa ń dárúkọ
pé ọba wa ọba kìíní kan Kẹ́mi Ọlágùn lórí mímbàrí ìmáàmù a máa sọ̀rọ̀ ọba bẹ́ẹ̀ sì ni láì mọye ìgbà ni máa máa sọ wọn ọ̀rọ̀ bí tí wọn ò ní dárúkọ ṣùgbọ́n bí èèyàn bá wá ronú àmọ́ ìpẹ́ ibi tọ́rọ̀ yẹn lọ rè ẹ̀yún ńlá káyè ọlọ́run wà nípa làákàyè yín o ẹ dákun àwa mùsùlùmí eléyìí ò ń ṣe ọ̀rọ̀ wípé nìkan hìtẹ nìkan ẹ má fi ìmáàmù yẹn sínú ewu ẹ lọ farabalẹ̀ ẹ ní sùúrù ẹ bẹ nìyẹn gbé bẹ yẹn ẹ bá gbé nínú yẹn la ilaha illallah ìmáàmù mama ó máa yọ ìmáàmù ọba tún máa yọ ìmáàmù ààfin ó tún wá lọ jẹ́ inú ilé Ayílára lọ́sílọ kí ló táwọn Ayílára sọ pé no abá àwọn ògbà yẹn lápájá fọlọ́ jẹ ìmáàmù bẹ́yẹn no àgbà ọmọ wa ti wà ń bẹ́yẹn a yìí sọpọ́tì ọmọ wa wọn sọ bẹ́ẹ̀ wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ lọ síbẹ̀ ọlọ́wé rí ìmáàmù fún ọmọ Ayílára mi ẹ bá máa wo ìsìlúbù la ilaha illallah tí ìmáàmù bá fi lè ṣe pẹ́kẹ́ sọ̀rọ̀ lórí mímbàrí sìn nípa ọba automatically ọmọ tó jẹ́ ọmọ Ayílára tó jẹ́ ìmáàmù ọba fún rẹ̀ náà òun ló máa fún màmù lé sí ẹbí sẹ́bí oh God ẹni àwọn kan sọ pé ìmáàmù tó ṣe ìyàn ní tọ́yọ̀ láàfin ọba kò mọ kéwú ṣé bàbá yín sọ pé kò mọ kéwú no ṣé ọba ló sọ pé kò mọ kéwú ṣe bí wọ́n lọ kò mọ kéwú kò rí kéwú pé dáadáa ok lọ́dọ̀ ọba ìmáàmù ni lọ́dọ̀ ọba ìmáàmù nínú ilé Ayílára ìmáàmù ni ó ti yé sí sọ pé bàbá ìmáàmù àgbà náà kùn sí ìmáàmù làwọn náà ìmáàmù gidi sí ni ìmáàmù sunnah làwọn náà ó ti yé sí ṣùgbọ́n ọkọ̀ tí mo sọ ni pé ẹ jẹ́ ká má gbé ẹni sínú ewu ẹ má jẹ́ ká fẹ́ ẹni sínú ewu ká máa fi àsọpọ́tì ẹ ká máa fi kọ́mẹ́ǹtì irọ́ ká fi máa sọpọ́tì ẹ nìyẹn ẹ má jẹ́ ká tí wọ́n ti kùtì. ẹ gbọ́ ẹ má jẹ́ ká tí wọ́n ní tìkùtì àwọn mùsùlùmí irú ìmáàmù tọ́lé àyàn àgbọ̀dọ̀ lùsí wọn o ẹ má jẹ́ ká fún wọn sínú ewu o èmi tí mo sọ̀rọ̀ yìí ni mo nífẹ̀ẹ́ wọn ìwọ tó bá ń tì wọ́n gbọ̀ngbọ̀n ò nífẹ̀ẹ́ wọn òdodo ọ̀rọ̀ ó sì máa ń dàbí sọkúsọ ni létí ẹni tí ò fẹ́ gbọ́ ẹ gbádùn mi òdodo ọ̀rọ̀ ó máa ń dàbí sọkúsọ ni ẹ wo reaction tí ọba yẹn lò làákàyè lọ́ba yẹn lò ọba làákàyè lọ́ba yẹn lò ìjẹ́ àgbàlagbà lọ́ba yẹn lò yẹn ok ṣe wọ́n ti sọ ní kọ́ọ̀tù pé ok àti gbọ́ pé wọ́n ti ní ó ti win kọ́ máa yọ ní ok kò sí wàhálà ọba wa ti pé ok mo fún ẹ ní ẹ máa wo náà o ẹ máa wo irú ewu tó wà ń bẹ o ẹ máa wo irú ewu tó wà ń bẹ o ó dà mo fún ẹ nílùú ó yà máa jẹ máàmù lù lọ èmi náà fẹ́ yọ máàmù tèmi kóòtù ò sọ pé kí ọba máa yọ ìmáàmù tiẹ̀ kóòtù sọ bẹ́ẹ̀ ìmáàmù ọba wa yọ ìmáàmù tiẹ̀ máa tó máa wá yọ ìmáàmù wọn ọba ò lọ sínú ìdílé mi tó yẹ pé ó lẹ́tọ̀ láti jẹ ìmáàmù nílùú o ọba ò lọ sínú ìdílé mi o the same ìdílé ìmáàmù tọ́lẹ̀ ha náà ni wọ́n tuntun lọ yọ ìmáàmù mi tí ìmáàmù bá ti lọ kọlù lápójúwe tí ìmáàmù bá ti lọ kọlù ọba house lórí mímbàrí ti ọmọ tó tẹ ọmọ ìdílé ọmọ fámìlì wọn ọmọ ẹbí tó yẹ pé ẹbí wọn tó ti fi jẹ ìmáàmù ní ààfin yẹn òun náà ni ó máa fún ìmáàmù tọ́lẹ̀ alẹ́sì ebi ti dá sí méjì báyìí o ẹbí ti dá sí méjì báyìí awájá sí wípé igi tí a gbìn orí ẹ̀ ni wọ́n ti ń ká pàṣán tó fi ń lu ni igi tí a gbìn orí ẹ̀ ni wọ́n ti ń ká pàṣán tí wọ́n ti ń kán pàṣán tó fi ń ká pàṣán tó fi wọ́n jáni lọ́rẹ́ ẹbí ń sọ̀rọ̀ ọmọ wa níbẹ̀ yẹn òun ló ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn tó jẹ́ ìmáàmù ìlú ọba ògbà ní ìmáàmù tòun ọba ògbà ní ìmáàmù ìgbójà pé Christian lọ́ba ọba òtá àgbà ní ìmáàmù tòun ó ti yé sí ọba ògbà ní ìmáàmù tòun ọba wa lọ yan ọmọ ìdílé ìdísẹ́ ọmọ ìdílé wọn náà lọ́ba sílẹ̀ yẹn pé yá wá ń bí wọn ní wàá jẹ́ ìmáàmù tèmi ń bí ó yá lóòótọ́ mi ń ṣe mùsùlùmí jẹ́ ìmáàmù ọba nìyẹn jẹ́ ìmáàmù ọba nìyẹn ó wá jẹ́ ìmáàmù ọba tí ìmáàmù bá fi lè tún pẹ́kẹ́ ọba wa kìíní kan òun náà fún lé sí wá ń bí ọba òun ṣe ní àrífín
Oh God. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Ìyẹn jẹ́ ewu àkọ́kọ́. Ewu kejì tó wà ń bẹ ni wípé ẹni tó wá wérí fún láàfin, ẹni tó wá wérí fún láàfin tó jẹ́ ọmọ ilé Ayílára, àwọn wo ló wérí yẹn tó bá ti pé àwọn mùsùlùmí, ṣé kò sí council of Imam Alfas nílùú Ògbómọ̀ṣọ́ ni? Ṣé wọn ò gbọ́ pé wọ́n wérí fẹ́ni kan láàfin ni? Wọn ò gbọ́. Wọn ò gbọ́ àbí pé wọ́n fẹ́ wérí fẹ́ni kan láàfin, kò yẹ kó ìdè no agbègbà yẹn ìmáàmù méjì gbọdọ̀ sí. Àbẹ́ẹ̀kọ́ wọ́n gbọ́ lára wọn náà lọ́lọ́ wérí yẹn. Àbẹ́ẹ̀kọ́ wọn lọ wérí, wọ́n gbọ́ pé wọ́n wérí láàfin, gbogbo wọn ti ṣe pálọ́lọ́ síbẹ̀, wọ́n dákẹ́, wọ́n sọ̀rọ̀. Ṣé wá rí àwọn àfáà, àwọn mùsùlùmí tó jẹ́ àwọn àfáà gbòógì tó lẹ́sẹ̀ lẹ̀, àtàwọn tó yẹ kó wọn lè kì í ṣe àfáà tó yẹ kó jẹ́ èèyàn pàtàkì nílùú Ògbómọ̀ṣọ́. A rí àwọn tí wọ́n sọ́pọ̀tì ìmáàmù lẹ́ni tó jẹ́ Ìmáàmù Tọ́lẹ́hà, a sì rí àwọn tó fi sọ́dọ̀ tí ẹ pọ̀dọ̀ ọba ní wọ́n fi sí. Àwọn kan sì wà tẹ́tí pé ṣọ̀bẹ sọ̀hún ni wọ́n, àwọn ṣe kí ni o, àwọn ṣọ̀bẹ ṣòlí ni wọ́n ń ṣe bí wọ́n ń ṣe lọ́hùn ni. Ọba níbi tí ọba ti jẹ́ tó yẹ kó ti balẹ̀ gbogbo nǹkan, ẹ kí wọ́n ṣàlàyé fún yín. Ṣé rí àwọn tí wọ́n náà wọ́n sọ́pọ̀tì Ìmáàmù Tọ́lẹ́hà, tí ọba bá fi lè kẹfin wọn pé lẹ́bẹ̀dá ń sọ́pọ̀tì Ìmáàmù Tọ́lẹ́hà, tìbí ń sọ́pọ̀tì Ìmáàmù Tọ́lẹ́hà, tìbí ń sọ́pọ̀tì Ìmáàmù Tọ́lẹ́hà, ọba lè ṣe kí ni? Ọba lè kí ni o? Ọba kí ni ọba yìí kọ? Mo ń bọ̀ o. La ilaha illallah, àwọn yóò ní àgbọ́yé. Naam, ẹ̀ka bọ́dọ̀ wa lọ. Tí ọba bá fi lè kẹfín wípé lágbájá kan àwọn ilé ń sọ́pọ̀tì ìmáàmù ni wọ́n sọ́pọ̀tì mi, ẹ̀wọ̀n tó bá máa ṣe tẹ́fì lè mọ̀ wípé ẹ má yẹ ká fi ìmáàmù sínú ewu. Nǹkan tó bá lè ṣe ni wípé ọba sọ wípé òkè ẹ̀yin lẹ́yìn sọ́pọ̀tì ìmáàmù, ẹ̀yin sọ́pọ̀tì ìmáàmù, tó bá rí bẹ́ẹ̀ kò sí wàhálà, so ẹ̀ ń dìtẹ̀ mọ́ bá nìyẹn, kò sí wàhálà. Àǹfààní tó yẹ kí àwọn èèyàn máa jẹ́ nùlù gẹ́gẹ́ bíi pé wọ́n jẹ́ olórí kan nùlù, wọ́n jẹ́ olórí kan nùlù, wọ́n jẹ́ kinní kan nùlù, wọ́n jẹ́ àgbà kan nùlù, ọba lè gé wọn wọ́ wọn. Ó yẹ gbọ́, torí pé òun ọba yẹn làṣẹ wà lọ́wọ́, lágbára wà lọ́wọ́, tó ti kọlù síjọba, ọba lè kí ni o, ọba lè gé wọn lọ́wọ́, tó yẹ pé ọba dínà àwọn àǹfààní kọ̀ọ̀kan tó yẹ kó máa bọ́ sọ́dọ̀ àwọn àgbàlagbà yẹn, ọba dínà ẹ̀ mọ́ wọn. Tí àwọn àgbàlagbà sẹ́yìn pé gbọ́dọ̀ àwọn òṣìṣẹ́ mọ́, tí wọ́n bá wá rí àǹfààní tó yẹ kó jẹ mọ́, tí wọ́n bá jẹ mọ́, àǹfààní tí wọ́n ò rí jẹ mọ́ yẹn ó lè tì wọ́n tó máa fi lọ di ọ̀rẹ́ ọba òjijì, tí wọ́n máa gbógun ti ìmáàmù ní tààrà. Lábalábẹ̀ wọ́n gbọ́dọ̀ yìn ìmáàmù, wọ́n lè padà yọ ìmáàmù. That is the fact. Wọ́n lè padà yọ ìmáàmù. Mo mọ̀ pé ṣé wọ́n yìí máa gbọ́dọ̀ mi yé ṣá. Ọ̀rọ̀ mi ò ta kókó o débi tẹ́nì gbọ́yé o, kò ní bí akọ́mọdé fẹ́ fọ́ọ̀dọ̀ dá wà lálẹ́ o. But Allahu Akbar. Ọlọ́run olójẹ́ káwọn èèyàn lè gbọ́ mi yé, olójẹ́ káwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ yé. Tí ọba bá fi lọ ń gé ọwọ́ àwọn èèyàn wọn yẹn, àgbàlagbà wọn yẹn tó sọ́pọ̀tì ìmáàmù, ẹ gbọ́, tí tó bá fi lọ ń gé ọwọ́ àwọn èèyàn wọn yẹn wípé wọn gbọdọ̀ rí àwọn àǹfààní kọ̀ọ̀kan jẹ mọ́, wọn ò rí àwọn àǹfààní kọ̀ọ̀kan wọn ò rí jẹ mọ́, wọ́n lè padà yí padà sí ìmáàmù wọn, torí àǹfààní wọn tó wọ́n ń jẹ, wọ́n ti mọ̀ nǹkan táwọn ń jẹ níbẹ̀ wípé nǹkan táwọn ń jẹ, wọ́n lè padà dọ̀tá ìmáàmù. Tẹ́bọ́ á di ọ̀tá ìmáàmù, wọ́n gbọ́dọ̀ yọ, ó dìde ṣe yọ o, ó ṣeé ṣe kí wọ́n yọ o. Ká ní pé kì í ṣe wípé ìkùnsínú wà láàrin ọba àti ìmáàmù ní, ṣe rí ọ̀rọ̀ ẹbí yẹn kò le rárá.
ọba fúnra wọn lè pàṣẹ ọba lè pàṣẹ pé nǹkan báyìí ó yá kọ́ pé ẹbí ó yẹ yẹn bí ẹ wá ń bí ó sì jẹ́ náà kò sí wọn tàbí ṣe sí ó ti yé sí ọmọ ẹni òsì kò ní ṣèdí bẹ̀rẹ̀ ká fi skinny kan sí di ọmọ ẹlòmíì ó ti yé sí ó yá ẹ̀yẹ kàṣẹ ẹ̀yẹ kàṣẹ bá ẹ̀yẹ kàṣẹ bá ẹ̀yẹ kàṣẹ wọn gbà náà ni kò ní tẹ́fẹ́ ṣe wọ́n ti ń pèlè lọ́mọ wọn náà wọ́n gbà náà ni gbọ́dọ̀ àlùkò lè máa bí wọn nu ṣùgbọ́n ìkùnsínú ọba tí yẹ kó yanjú ọ̀rọ̀ gan kó pàṣẹ náà ni ìkùnsínú tó wà láàárín wọn àti ìmáàmù yìí báyà ẹ̀yin kàn sọ wípé ẹ̀yin kàn ẹ̀kọ́ ń fojú wò wípé lóòótọ́ ìmáàmù sọ wípé ọ̀dọ̀ Ọlọ́run gbára lóòótọ́ ni ìmáàmù gbára lọ́run lóòótọ́ àṣẹkùn gbára lọ́lọ́run gbára lọ́lọ́run àṣẹkùn máàmù gbára lọ́run wàláhì máàmù gbára lọ́run lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ o so lára àwọn ewu tó wà ń bẹ nìyẹn ẹ gbọ́ lára àwọn ewu tó wà ń bẹ nìyẹn lára nǹkan tó lọ pé mistake tí màmú ń ṣe tí mò ń kábọ̀ òun náà ni wípé ìmáàmù ti gbọ́n jù ìmáàmù ti gbọ́n jù ìmáàmù ti gbọ́n jù ìmáàmù gbọ́n gan Ọlọ́run fún ìmáàmù ní intelligent wọ́n wà very very intelligent wọ́n gbọ́n gan wọ́n smart ìmáàmù gbọ́n gan àfẹ́ ilé kọ̀ wá sọ̀rọ̀ kí láfà sọ àfà ní laysa al-gabiyyu bi sayyidin fi qawmihi lakinna sayyida qawmihi al-mutagabi àfà ní ṣẹ́rí òmùgọ̀ kò lè ṣe olórí ìjọ ẹ̀ o kò lè ṣe olórí àbí kó wá ṣe adarí ìlú àbí adarí ìjọ kò lè ṣe ní òmùgọ̀ ẹ̀rẹ́ ni tí ó lè ṣe olórí ìjọ ẹ̀ tó lè ṣe olórí ìlú ẹ̀ tó lè ṣe olórí ìlú ẹ̀ òun lẹ́nu tí a sì wípé tó bá gbọ́n a ṣe bí ẹni tó gọ̀ tó bá gọ̀ a ṣe bí ẹni gbọ́n a wà láàrin méjèèjì kò ní hùwà pé mo gbọ́n kò sí ní hùwà pé mo gọ̀ ó ti yé sí kò ní hùwà pé mo gọ̀ kò sí ní hùwà pé mo gbọ́n aṣáko wà láàrin méjèèjì ẹni tó bá ti gọ̀ jù tó bá gọ̀ pa kò lè ṣe lórí ìlú o kò lè jẹ́ lórí o bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ti gbọ́n jù irú ẹni ò lè ṣe lórí ọgbọ́n náà ó máa ń ṣàkóbá fún ni ó ti yé sí ọgbọ́n náà máa ń ṣe àkóbá fún ni ẹ má bínú gbẹ̀yìn ọba gbẹ̀yìn ìyá mo fẹ́ sọ̀rọ̀ kan torí Ọlọ́run tó bá fẹ́ bínú má bínú kí lọ́rọ̀ náà lóòótọ́ ni mo gbọ́ wípé ọba ní kí ìmáàmù má wá sí pálásì mọ́ ọba ní kí ìmáàmù má wá sí pálásì mọ́ ò fẹ́ dé pálásì àwọn ọmọ kò gbọ́dọ̀ dé pálásì mọ́ yes mo gbọ́ bẹ́ẹ̀ ni mi gbọ́ lẹ́nu ọba ọ̀bọ̀ mo ṣáà gbọ́ bẹ́ẹ̀ bóyá ó dẹ́ kọ́ ní lẹ́tà ni mo ṣáà mọ̀ sọ bẹ́ẹ̀ pé ọba sọ bẹ́ẹ̀ now nígbà tí màmú wa lọ sí Mẹ́kà lọ sí hajj wọ́n ní ọba fún wọn kọ lẹ́tà sí wọn kó máa padà bọ̀ sílé wọn ò dágbére fún ìlú so kó máa padà bọ̀ sílé yẹn wọn ò dágbére fún ìlú yẹn àpẹẹrẹ pé ọba sì nífẹ̀ẹ́ ìmáàmù ni ṣe bẹ́ẹ̀ yẹn wọlé máa ń sọ̀rọ̀ wípé ọmọ tí bàbá bá fẹ́ ni bàbá máa jẹ́ kí bàbá máa ń bá wí àyíbẹ̀kọ̀ àpẹẹrẹ pọ̀ sí nífẹ̀ẹ́ ni the same ọba iná ló wá sọ rí wípé nígbà kan àwọn travel ìmáàmù sì pè àwọn sì padà ìfẹ́ ni ó ti yé sí ìfẹ́ ni torí pé ìmáàmù náà ti sọ pé àwọn ọjọ́ máa ń ní àjọṣepọ̀ tẹ́tẹ̀lé àwọn ọjọ́ wà papọ̀ tẹ́tẹ̀lé àlákọ́ wà láàrin àwọn ìbáṣepọ̀ wà láàrin àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ní pọ̀ ọ̀rọ̀ ọba kò ṣe bá dé tó bá sí pé èmi bí ṣe kéré mọ ìní máàmù mi ò dágbére fún ọba lóòótọ́ mo sì gẹ́gẹ́ bí pé mi ò jẹ̀bi torí pé ọba ṣe kí máa kí ni ọba ṣe kí mi gbọ́dọ̀ wá sáàfin mọ́ nígbà tí mo wá ti wá rí ìránṣẹ́ ọba lẹ́tà ọba yẹn lóòótọ́ lọ sí lè wà ní court ṣẹ̀dọ́dọ̀ court yẹn gan mo ṣe ń bọ̀ wá bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ mi ò jẹ́ nìkan lẹ́bi ni wọn o ẹgbọ́n mi dáadáa ọ̀bọ̀ tèmi kàn wẹ́ gẹ́gẹ́ bí pé ọmọ ìyá tàwa nú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí mùsùlùmí lèmi fi sọ̀rọ̀ o ẹgbádùn mi yé ọmọ
so ọmọ ìyá tèmi èmi gbà ní mọ̀ràn o ẹ̀yà balẹ̀ balẹ̀ máa ń sọ̀rọ̀ kan pé bọ́ọ̀mọ̀ ìyá méjì bá wọlé lọ tó bá lọ bára wọn sọ̀rọ̀ kan tó ṣe ní wúrúwúrú nínú yàrá tó bá rójú jáde wọn bára wọn sọ tọ̀rọ̀ ni o tó bá rẹ̀ ní bọ́ta wọn bára ọkùnrin fúnra wọn ní olójú ọ̀rọ̀ máa ń kóró ni tó bá ti pé èmi gẹ́gẹ́ bí mọ́dé tèmi àti ìjẹ́kọ̀ọ́ ta ìjẹ́lẹ́dàbí ta kọ́nú ẹ̀sìn tẹ́sìn mú wa Islam rẹwà gan Islam rẹwà gan tó bá ti pé ẹ̀kọ́ tí Islam kọ́ wa ni nígbà tí mo ti padà rí pé ẹ̀bá ló tó bá ń gbà kan wọ́n kọ́ lẹ́tà sí mi kí mo gbẹ̀rẹ̀ ọjà fi mọ́ kí ni mo wá pààyàn ní kò sí wàhálà mi wà dágbére mi ní wà bí ni mo wà dágbére fọba ìjọmọ èèyàn lè gbìyànjú débẹ̀ mi wà dágbére fọba lóòótọ́ yes mo rí kí mo ráìtì ni nígbà tí mo padà wá rí pé lẹ́tà ọba kí n má padà bọ̀ wá sílé tí mo lè padà wá mọ́ yẹn ok nígbà tí mo wá ń padà bọ̀ sí Nàìjíríà tí mo dé Nàìjíríà táwọn èèyàn wá pàdé mi wọ́n ṣe pàdé ọba ṣe pàdé máàmù yẹn palace ni ma lọ direct palace ni ẹ gbàgbé pé ẹnìkan ọ̀rọ̀ kan wà ń kọ́ọ̀tù kò ṣe kọ́ọ̀tù ẹ fi kọ́ọ̀tù lẹ̀ palace ni ma padà sí màá sọ fáwọn èèyàn ní pé salamu alaikum wa alaikum salam bí ṣe wà lónìí mọ́tò yẹn ọgbọ́n yín mo kí ọgbọ́n yín o ẹ̀ra o ẹ mọ̀ nǹkan ṣe tàbí nífẹ̀ẹ́ mi nù yín ẹgbẹ́ tó bá nífẹ̀ẹ́ mi kó náwó sókè gbogbo àwọn èèyàn wá náwó sókè lọ bí báà tó bá yẹ kó lóòótọ́ onífẹ́mi tó di tọ́lọ́ àtàní gbé lóòótọ́ ó kò jẹ́ kó fẹ́ kó bá gbèsè ayé mi àbó fẹ́ ṣàkóbá fún mi àbóhùn wá ìpalára fún mi lóòótọ́ ọba wa àbọ̀ kí n ṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn mùsùlùmí ẹ jẹ́ àfarabalẹ̀ èèyàn máa ń gbọ́n díẹ̀ ó máa ń gọ́ díẹ̀ ni ẹ dáhùn tó di tọ́lọ́ ọ̀hún táwọn lè sì mí délé ọba nú yín wọ́n wá lé kí ni o wọ́n wá lé kí ni wọ́n wá ìmọ̀ máa sọ èmi lè mi sọ bẹ́ẹ̀ o ìmọ̀ sọ pé ó yẹ tèmi dé ọba yẹn tí bá débẹ̀ kọ́ gé mi lẹ́sẹ̀ náà mo rò bẹ́ẹ̀ pé tí ọba gan bá rí ìmáàmù pé ó wá bá mi wá ní bàbá ìmáàmù bàbá mi kábíyèsí bàbá wa lè jẹ́ ọlọ́run jí mi tó taṣọ yín mọ́lẹ̀ nǹkan báyìí lèmi náà rí nǹkan báyìí lèmi náà rí ẹ dákun tó bá kí mo wá ṣe yẹn ṣàforíjì ẹ gbogbo nǹkan yìí kó lọlẹ̀ tí ọba náà bá jẹ́ ẹni ọlọ́run tòótọ́ pẹ̀lú ẹ̀sìn táwọn náà sọ pé àwọn ń ṣe ó yẹ kó dìmọ̀ ra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni tí ọba yẹn bá wá gbà tí ọba yẹn bá wá gbà tí ọba yẹn ò bá wá gbà ajá sí pé ìmáàmù gbogbo ayé wá di pé ó ṣe tiẹ̀ o gbogbo náà táwa gan sọ ìyá nílé sọ wọ́n ti gbá wa lẹ́nu nìyẹn. ó ti yé sí wọ́n ti gbá lẹ́nu nìyẹn bàbá mi Osibire mọ̀ mo ti sọ̀rọ̀ yẹn kọjá mo ti sọ wípé lóòótọ́ ni pé ọba tí ní kọ́ máa dé palace ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n máa dé palace wọ́n tó padà kọ́lẹ́tà sọ wọ́n kọ́ máa bọ̀ wá Nàìjíríà wọ́n sì lè wá nìyẹn àjẹfẹ́ tó ìlú yìí ni àjẹfẹ́ ṣe ìlú yìí ni òkè tó bá wá rí bẹ́ẹ̀ kíyàn ṣe bí agọ̀ díẹ̀ kò gbọ́n dé ọ̀nà ló fi ń jẹ́ ọlọ́gbọ́n ó ti yé sí now ọmọ náà ti lọ yan ìmáàmù mi tó máa kàn tó máa àbí tó nínú the same ìdílé nínú family kan náà ní ìmáàmù méjì ti wà nínú ìlú kan òun di ìmáàmù méjì wọ́n lè pé ìmáàmù palace ni ìmáàmù àgbà lọ́fi ṣe o lọ́fi ẹni tọ́jọ́ jẹ lọ́fi ṣe o so tí wọ́n ti bá sọ̀rọ̀ lórí mímbà nísìn tí bí àkáǹtà ẹ̀ ó wájẹ́ ní family kan náà ẹ̀yẹ èèyàn máa listing kẹ́ máa tẹ̀lé ara wa ẹ̀dá kùtù Ọlọ́run kò ní báyẹ̀ fún alágbára Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ní fi bí wá o bí mi ṣe rò ó sí lèmi ṣe ń sọ mí ní pé ọdún ní kẹ́ gbá o ó ti yẹ yín sìn ó ti yẹ yín sìn bọ́dọ̀ yẹn ṣe lọ yìí àní ọba yẹn ń lo reaction ọba yẹn ṣe reaction gbogbo action ọba yẹn ń lò ìmáàmù kan pariwo ni náà àwọn alákan sọ̀rọ̀ tó bá padà yá mo ti sọ̀rọ̀ yẹn kọjá wípé tó bá padà yá àwọn tó ń support ìmáàmù gan tí wọ́n bá gé wọn lọ́wọ́ tí wọ́n jẹ́ kọ́ rí àǹfààní ọ̀kan jẹ mọ́ àǹfààní tí wọ́n rí jẹ mọ́ ilé padà sọ wọ́n di ọ̀tá ìmáàmù ẹ má yọ ilé padà yọ ìgbàgbé ẹ̀ bí akọ́tù bá wọn ń gbé lùlù ẹ máa tán láyé ẹ wo ìmáàmù kan lẹ́pẹ̀ ẹ̀pẹ́ wá ilé ìṣẹ̀lẹ̀ ṣé wọ́n padà yọ ìmáàmù yẹn wọ́n yọ ìmáàmù wọ́n yọ ìmáàmù lẹ́pẹ̀ wọ́n yọ lẹ́pẹ̀ nítorí pé ìmáàmù yẹn ò kì í ṣe ẹni tó kó mọ̀ ọ̀hún náà máa ń ṣe kútúbà ọmọ àgbè sí live tó gbáyé máa rí tó gbáyé máa kì í ṣe bẹ́ẹ̀ ìmáàmù náà ó dáńtọ́ sí kàwé ní ìmáàmù tó jẹ lẹ́pẹ́ yẹn wọ́n yọ
ha mùsùlùmí ṣe bá kọ pariwo ní yàdùn yẹn dà ọ ti yọ máàmù yẹn náà ẹlẹ́bí ló ń kírun bẹ́ẹ̀ à ń sọ̀rọ̀ fún yín kí máa ń lísìn sí nǹkan tí yẹn bá ń sọ kẹ́ máa gbọ́yé ẹ bẹ́ẹ̀ ká máa fi wùrùwùrùwùrù nǹkan ká fi máa wojú nǹkan ká fi máa bà nǹkan jẹ́ àfi bá nǹkan jẹ́ ni àfi bá nǹkan jẹ́ ni ẹgbẹ̀mí yé àfi bá nǹkan jẹ́ ni náà lára ohun tí máàmù ń ṣe láti ṣe kó má bínú ẹ̀yin má bínú torí Ọlọ́run òun ni wípé ìmáàmù ti lè sọ̀rọ̀ jù ọ̀rọ̀ ìmáàmù ti pọ̀ jù ọ̀rọ̀ ìmáàmù tí ó ti pọ̀ jù kí wọ́n máa dẹ̀ wọ́n kọ́ máa dẹ̀ àbọ̀wọ̀ àdìfìbìlà wọ́n kọrin kan wọ́n ní fasọ́mùtù fi adabin wọ́n nù tí kò fi sábàbin lílimọ́ríhì azika farum haza warum zaka afáàní fasọ́mùtù fi adabin ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ jẹ́kúnjẹ́ tẹ́lẹ̀kọ́ ṣe báyìí ṣe orí ìdákẹ́ ẹ̀yìn gan máa dẹ́rùbà àwọn tó yẹ pé àwọn tó yẹ pé wọ́n rí pé àwọn tóbi ìdákẹ́jẹ́jẹ́ èèyàn máa dẹ́rùbà wọn tó bá tẹ̀ máa wá sọ̀rọ̀ wá nótíkù fi sábàbí ìsọ̀rọ̀ sí ẹ jẹ́ kó sábàbí kì í ṣe pé lẹ́ni bó bí mo ṣe kíní kan gbọ́ ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ìyá mi ti lè sọ̀rọ̀ jù ṣe rí àsìkò tó bá ń sọ̀rọ̀ ẹnu èèyàn yẹn sọ̀rọ̀ àsìkò tó bá fẹ́ gbọ́ tó bá yẹ kí wọ́n sọ̀rọ̀ ènìyàn pé máa wí lọ́ka máa rí ẹ èèyàn yìí sọ̀rọ̀ o ókè ìmáàmù tó ṣe yọ ilé ayé lára ń sin ní palace tó ṣe yọ ṣé bá fẹ́ kírun lẹ́yìn ìmáàmù ṣé mùsùlùmí lọ́ba ni ṣé mùsùlùmí lọ́ba yẹn ṣé ọba kírun rí ṣé mùsùlùmí ni wọ́n wáyé tó wá lọ ń yọ ìmáàmù pé ìmáàmù palace ìmáàmù balẹ̀ lè yí o wáyé ókè wọ́n lè máa represent wọn bí kan àbí kankan ókè lára pọ́ máa represent wọn represent yẹn náà ni wípé tí ìmáàmù ti wá yìí ìmáàmù Islam tá à ń rí tí wọ́n bá fi lè ṣe kí ni tí wọ́n bá fi lè sọ̀rọ̀ kán nípa ọ̀rọ̀ ọba ò ní fèsì ìmáàmù yẹn lè máa represent wọn family la ilaha illallah àbá mi ò bú ìmáàmù gẹ́tì mo ti bẹ̀bẹ̀ lẹ́kan wípé ọ̀rọ̀ níbẹ̀ sọ yẹn àbá má bínú mo ti sọ́dẹ̀ kan mi ò bú ìmáàmù torí Ọlọ́run ẹ wá ṣì mí gbọ́ ẹ má ṣì mí gbọ́ mi ò bú ìmáàmù wàláhì mi ò bú ìmáàmù rárá mi ò bú ìmáàmù Ọlọ́run orí mi mo bẹ̀yìn torí Ọlọ́run ẹ má ṣì mí gbọ́ mo tẹ̀ dúpẹ́ wípé tí màá ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́ mi yé lórí prógráàmù yìí mo rí pé àwọn èèyàn kọ̀ọ̀kan náà ń sọ wípé àwọn èèyàn kọ̀ọ̀kan wà nígbà tó yẹ kí wọ́n gbọ́ yé pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sí ni. ó ṣubúre mọ́ Ọlọ́run jáde yìí pé ẹ dákun yẹ ká sọ̀rọ̀ yẹn ojú ọ̀rọ̀ náà níbi níkùlá akọ wàlà òkà àdàmúran wákùn ní mọ́ alhaq wàlà òkúta wàhádàk sòlódó kódà bá yẹ kó wọ̀rẹ̀ kan lórí ra ẹ̀ sòlódó ọ̀rọ̀ yẹ ó ti yé sìn so ohun tí bẹ́ẹ̀ kí bá wa sọ fún bàbá imam tó bẹ́ẹ̀ kí bá wa sọ fún bàbá imam tó bẹ́ẹ̀ kí bàbá Ọ̀ṣùgbùrẹ́ bẹ́ẹ̀ kẹ́yìn nífẹ̀ẹ́ bàbá imam ni wípé kí máàmù sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ bá wa dín ọ̀rọ̀ yẹn kù ó ti yé sìn kọ́ bá wa dín ọ̀rọ̀ yẹn kù tí máàmù bá sì ń kọ́ntínú lórí pé wọ́n sì ń kọ́ lọ́ba out lórí mímbàrì bọ́ ṣe máa ń ṣe yẹn pé lóòótọ́ wọn bu ọba mi sọ pé wọ́n bọ́ bá ọbọ̀ bọ́ ṣe máa ń dárúkọ ọba yẹn ti bí náà tẹ̀tẹ̀tẹ̀ sọ pé wọ́n yàn yẹn pé kéwé kìíní kan bọ́ ṣe ń ka kéwé àwọn náà fèsì ìmáàmù ẹ gbàgbé o ẹbí yẹn ni mò ń pìtì family yẹn ni mò ń pìtì oh God ibi tẹ́ni méjì báyìí ti jà sí ni koríko bẹ́ẹ̀ olùmọ̀fadà ń gba ẹ̀yin onílà káyẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ mi yé dáadáa èyí ò kí ń bá ọba jà o ọba yẹn Ọlọ́run ló gbé síbẹ̀ o jàmbá mùsùlùmí kọ́ńtẹ́ẹ̀sì kìrìsìtẹ́nì kọ́ńtẹ́ẹ̀sì mùsùlùmí tó kọ́ńtẹ́ẹ̀sì fẹ́ẹ́ pọ̀ ju kìrìsìtẹ́nì ló ń bẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ dákun torí tọlọ́run ṣé Ọlọ́run ò ráwọn mùsùlùmí ọkọ̀ tó gbé kìrìsìtẹ́nì síbẹ̀ ni so ẹ ní láti gbà fún ni
àbí aláti gbà fún ni àwọn sọ pé tó kó jẹ́ kristẹni ká sọ pé kéré kan tó kó jẹ́ kristẹni àìnà ridda bil qadar táwọn sọ pé ànígbà fún bó ní ìyọnú fún kádàrà Ọlọ́run ọba wa ta nípa àgbà àbí ṣé kádàrà nínú ìgbàgbọ́ akọ́ ló wà kádàrà alikọ́dàr ṣèbínú yìí mọ̀ ló wà kádàrà ló kọ yẹn Ọlọ́run ló dájọ́ ìdájọ́ Ọlọ́run àwọn mùsùlùmí gbọ́dọ̀ gbà fún ni Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ṣe wá rí àwa tó yẹ ti wípé à ń support àkú iṣẹ́ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àgbà là ń sọ wípé àìbámu inna Allaha ma'ak Ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹ lóòótọ́ ni gbogbo Ọlọ́run bá ń bẹ pẹ̀lú ẹnìkan ó dẹ̀ Ọlọ́run bá ń bẹ pẹ̀lú mùsùlùmí ó bẹ pẹ̀lú kírísítẹ́nì ó bẹ pẹ̀lú aláwo torípò tó dá gbogbo wa àyíbẹ̀kọ́ ni Ọlọ́run ò sọ fún wa wípé mùsùlùmí nìkan lòun dá Ọlọ́run ò sọ fún wa wípé mùsùlùmí nìkan lòun dá gbogbo wa Ọlọ́run bá ó dá gbogbo wa Ọlọ́run ò sì kì í ṣe àbòsí inni haramtu zulma ala nafsi Ọlọ́run ni mo ṣe àbòsí mo ṣe léèwọ̀ fẹ́mi ara mi ni waja'altuhu muharraman bainakum Ọlọ́run wá ní pé mo wá ṣe àbòsí yẹn mo ṣe léèwọ̀ fẹ́yìn náà fala tazallamu ẹ má ṣe àbòsí o fún ẹnikẹ́ni ó ní kí ẹ má ṣe àbòsí táwọn tẹ pé Ọlọ́run ọba lóòótọ́ Ọlọ́run ọba ìmáàmù dúró tó Ọlọ́run ọba onísúnná ni máàmù ń sọ̀rọ̀ súnná ń ṣe gbogbo ẹ̀ ọ̀rọ̀ yẹn làwa ń jókòó tí ọ̀rọ̀ yẹn lóòótọ́ dàbẹ́ pé máàmù ń sọ̀rọ̀ súnná ń ṣe gbogbo ẹ̀ ìyẹn ò sọ pé ká ṣàbòsí tàwa yìí ṣàbòsí ọba yẹn à ń sọ̀rọ̀ pé à ń ṣàbòsí ọba àṣekínní kan à ń ṣe gbá kan à ń ṣàbò kan ọmọ ìyá wa ti wà láì fi ṣàkóbá yẹn fún ọmọ ìyá láì fi ṣàkóbá yẹn fún Ọlọ́run tó sọ wípé illa bihablin minallah ọ̀rọ̀ Ọlọ́run náà Al-Qur'ani ni Ọlọ́run ní illa bihablin minallahi wa hablin minan nas àyàfi ìdúró tó Ọlọ́run ìgbá okùn Ọlọ́run ọba mú àti ìgbá okùn ọmọ èèyàn náà mú tàbá dúró tó Ọlọ́run ọba náà ìdúró tó Ọlọ́run ọba wa náà àti Ọlọ́run tó kọ́ àwọn èèyàn ti wá ní o ó ti é sìn tàbá ṣe ń fi tọ́lọ́run ọba ṣe ká fi tèèyàn náà ṣe o odò tó sọnù nìyẹn o ẹ gbàgbé pa ẹ o tàbá ti fi tọ́lọ́run ọba ṣe ń kọ́ ká fi tèèyàn náà ṣe. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.